ńlá láàrin wa ìyá lọ jẹ American lottery pé yọ̀dọ̀ ma America and then what olúwa mẹ́jọpọ̀ lọ́wọ́ dorí kodò ẹ̀kẹ́ Nàìjíríà náà kí ló ṣe Nàìjíríà gan kí ni ọ̀dánù Nàìjíríà ibẹ̀ nu ẹ burúkú náà lẹ́ fi bà Nàìjíríà jẹ́ ẹ máa sọ̀rọ̀ rẹ̀ láìda gbogbo wọn wá ń sá títí gbogbo lè bàbá ẹ ó ti dahoro báyìí. akramakumullah ọmọ lọ Amẹ́ríkà kọpẹ́ ọmọ di káfìrì kò sí ìyànjú tí bàbá àti yọ gbà ọmọ náà ò ní padà sí Islam mà kò sọ́nà di Islam. bàbá yìí wá ń sunkún ká ẹgbà wọn o ẹ̀rọ àwọn òsì bá rò bẹ́ẹ̀ o kọ́ wá lè padà sọ́dọ̀ ẹ̀ ń tọ́ sọ fún jọ́sí wípé kí lọ́mọ lọ sí l'Amẹ́ríkà. ṣé ẹ mọ̀ pé yóò di pé ẹ sì sọ ohun òsì fẹ́ gba òdodo ti wá múra rẹ̀ wọ́ lọ́rùn ọ̀fẹ́ ọkọ̀. ilé ìtumọ̀ sí pé kò túmọ̀ sí pé kọ́ ọmọ lọ Amẹ́ríkà o kọ́ ọmọ lọ Australia o kọ́ ọmọ lọ Canada o kọ́ ọmọ lọ Jamaica o kọ́ ọmọ lọ Brasilia o kò túmọ̀ sí kọ́ ọmọ lọ gbogbo àmọ́ kí ló ń bá a lọ kí ni dérò rẹ̀ ń bá a lọ kí ló ń wá a lọ. lọ́lọ́ máa ṣiṣẹ́ akógbẹ́ lọ́n òkógbẹ́ wa nàìjà ìgbẹ́ wọn lọ fẹ́ lọ kó lọ. kí ló ń wá lọ wọ́n máa lọ tọ́jú àwọn wèrè. ẹlòmíì wà akramakumullah bàbá yẹn ìdúró ni ó ti máa yàgbé ara. ẹlòmíì ó máa tọ́ ara ni without notice. ìwọ lọ́wọ́ àlọ́ máa fọ̀gbẹ́ wọn. ó tún wá wo ojú rẹ̀ ó rí pọ̀ ń banú jẹ́ wípé ha ya Rabb ìgbẹ́ mọ̀ ń padà ń kó láyé tèmi with all this degree ó rí pọ̀ ń banú jẹ́ ó tún kó fọtí fún ọ ìfọtí olóyìí kó lè rẹ́rìn ó ń kó gbẹ̀tọ́ gbowó oṣù lé lórí ó lè rẹ́rìn. la ilaha illallah Olúwa dákun má pa wá dà sáìdá. látara bẹ́ẹ̀ ẹlòmíín dídàkudà ọ̀pọ̀lọpọ̀ ṣe Islam mà gbogbo àwọn lóyìnbó rọ́tẹ̀ ń lọ tẹ́ ń gbọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ayé àti ṣe Islam ò sí fún wa. níbi iṣẹ́ wọ́n fi yọ pé gbogbo ẹni tó wà lẹ́nu iṣẹ́ yìí wọ́n lọ mọ tó ń ṣe lẹ́sìn kọ̀ọ̀kan wọn. tí ọba yìí pé láàrin ìgbà tó rọra ní break lẹ́nu iṣẹ́ lọ́ba fi ìjọsìn rẹ̀ sí yàrá kan láti fi lẹ́hùn for all worship. kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ oníṣọ́ọ̀ṣì kò bá jẹ́ onísínágọ́gù kò bá sì jọ ní Júdà kò bá jọ ní Búdà kò bá jẹ́ gbogbo yòówù tó máa ń ṣe ẹ lọ́ máa ń ṣe ń bẹ̀ ọ́ la ilaha illallah. káwá jẹ́ pé al-islam wal-kufr makanu ibadatihima wahid a'udhu billahi minash shaitani rajim. islam àti kufur kọ́jọ́ pé àyíká náà lẹ́tí pẹ́ ń sẹ́sì ẹ̀rí pé nǹkan dàrú ta ló gbéra rẹ lọ ebi wọn náà ni ó fi ìlú tí mọ́sálásí ti dá dúró gédégbé ó fi ilẹ̀ ọ̀ lọ ó kú ọ̀nbẹ oníbẹ̀ ọ̀tí ọlọ́run ó wá lọ síbi tí ò ti sí as-salatu as-salat ta ni ká bá wí ebi wọn náà ni owó ranu tó wá lọ tẹ̀sìn sọnù mọ́ ọ lọ́wọ́ wọn ní kò síbi tá a ti lè rí solatul jamaa ṣe ó di ìjọ jùmọ̀ ń ga tó o bá ti dá mọ̀ pé mọ́sálásí ni ò ní gbọ́ kó wọ́n pe sọ̀lá inna lillahi wa inna ilayhi raji'un torí gbogbo ìjọ máa pè náà kò gbọ́dọ̀ junu mọ́sálásí lọ ta ló lé ọ́n lé ebi lóyìnbó wa ni wọ́n sọ pé ọ̀fẹ́ mọ́ ọmọ lọ òun fò káyé bí ẹyẹ láti kọ́ńtírì kan lọ kọ́ńtírì kan àti Amẹ́ríkà náà ni wọ́n target ìgbà tí wọ́n dá Amẹ́ríkà àwọn ọmọ ti dàgbà àwọn ọmọ tá a wá fi sílé ìwé ọmọ lọ léèwé ló dé lọ́sọ̀ pé òun ò ṣe Islam mọ́ kí ló dé ó ní kí lẹ́ ń sìn wọ́n ní Allah kí ni Allah yẹn ẹni tó dá wa ó ní bọ́lá wà tó bá wà ó yẹ kó fi rẹ̀ hàn wá. ọmọ ní sọ fún òbí o ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọ secondary level òbí ní kì í ṣe gbogbo tó wà náà la lè rí ó ní tí ò bá ti lè fi rẹ̀ hàn wá àwọn ò lè gbàgbọ́ lọ́ba lọ gba àkídà àwọn Darwin tán nípìnlẹ̀ tàwọn ọ̀bọ ni lọ́mọ bá mọ̀ ìyá karanjágbọ́n ọ̀ya karanjágbọ́n sàǹsàn kò sí bí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ tí àwọn òbí rẹ̀ gan bá fẹ́ ṣe sọ̀lẹ́ à òní ó tún lọ bá wọn pọnmi wá pé omi tẹ́ fi sàlù àlá ìwọ náà ń kọ́ pé you do it on your own because ohun ò tiẹ̀ wà convinced pé Islam yẹn Allahu Akbar Allahu Akbar torí ẹ̀ ọ̀nà tá a fi ní kú àyàfi ká jẹ́ mùsùlùmí ọ̀dọ́wọ́ wa
má gbéra rẹ gbọ̀nà orí ibú, má gbéra rẹ gbọ̀nà orí ibú. Má tanra rẹ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ náà lọ ìlú òyìnbó, Nàìjíríà náà ló ti ya káfìrì torí ìwé irọ́ tó fẹ́ kà yín náà ni. Ìwé irọ́, ìwé tí ò nítumọ̀ tó padà kà tó fi di káfìrì. Ibrahim di Abraham, Zakaria di Zacchaeus. So kíyèsára o, kíyèsára, ayé yìí máa tán, alqiyamah ń bẹ. Ayé àti padà lọ ṣàtúnṣe ò sí má. Bí ẹ bá ti bọ́ sọ̀hún, bí gbogbo àwọn èèyàn tán kù láyé bẹ́ẹ̀ ṣe pọ̀ tóun tán bá gbìyànjú àti fààyàn, èèyàn ò tiẹ̀ ní já tábà kó pín méjì páwọn tọ̀hún fọ̀ eléyìí fọ̀ ọ̀hún náà lọ́kàn bọ́ sí. Nothing of you will come back. Ó ti lọ ni. Olúwa kó má ṣe wá.